A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Adagbe fún Ọlọ́run. A ṣe kẹ́sìgẹ̀ fún aláìlú Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Malam Habibullah Ibrahim Balogun Alfa Jeje ni orúkọ mi. Ẹ̀rẹ́lẹ̀ tí mo fẹ́ kí a gbé yẹ̀wò ó ní lára àwọn wáàsí tí bàbá wa Sheikh Adam kọ́lọ̀mbà kẹwọn kọ́lọ̀mbà gẹ̀ wọ́n tí wọ́n ṣe fún wa. Wọ́n ní obìnrin mẹ́ta kan wà tá a gbọ́dọ̀ fẹ́. Àwọn irúfẹ́ obìnrin mẹ́ta wo la gbọ́dọ̀ fẹ́? Àkọ́kọ́ òun ni ajá, ìkejì lejò, ẹlẹ́kẹta ni àṣà. Tá náà bá dẹ̀ wò pẹ̀lú tó ń ṣẹlẹ̀ àti gbogbo tí àwọn bàbá yìí fi wé àròjinlẹ̀ wàhálà iṣẹ́ ọpọlọ àwọn ni bàbá yìí ń rò gbogbo wàhálà wọn lọ́sàn-án lóru òun náà fi ń kó tèrè àjọ tí wọ́n fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ní gbogbo ìgbà ní gbogbo àkókò. Gbogbo alámájámọ́ gbígbó alákọ̀ọ́kọ́ obìnrin tá a gbọ́dọ̀ fẹ́ lájá. Obìnrin tí bá ń jágbe mọ́kọ rẹ̀ ajá ló fi wàjọ. Ànábì Muhammad sallallahu alaihi wasallam onírúfẹ́ obìnrin bẹ́ẹ̀ ò ní bá bímọ alábàríkà. Ẹ wò yá ńlá wa Khadija kọlọmba kẹyà kọlọmba gẹ gbogbo wa là ń pariwo pa fẹ́ dàbí Khadija ìyàwó Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ǹjẹ́ gbogbo wa ìṣesí tí Khadija yìí ń wù fún Ànábì Muhammad ǹjẹ́ a lè wù? Khadija tó yẹ pé olówó ni ọlọ́rọ̀ ni ọlọ́lá ni gbogbo tó ní ó kó fún Ànábì Muhammad oníṣẹ́ ńlá. Tó bá wá dáná tán nú ẹgbà wá dáa tún gbà yìí pé yóò wà gbóúnjẹ kalẹ̀ á kókùtà sí á fi ẹgbà lé. Ǹjẹ́ tẹ́ ẹ bá jẹun tán tó bá níyọ̀ àbí màgí bá já ẹ mú ẹgbà yìí ẹ má fi nà mí. Tó bá dùn mí tí mo bá sá ẹ wá mú òkúta yìí ẹ má lẹ́ mọ́ mi. La ilaha illallah. Ó sì fẹ́ bímọ Joy ọmọ Khadija ó fẹ́ dà gẹ́gẹ́ bí Khadija. Ǹjẹ́ gbogbo wàhálà ìdààmú fòró tàdíjà ń ṣe ǹjẹ́ wọlé ṣe? Kọ́kọ́ tó wí kan ìyàwó ti wí mẹ́ta. Irú obìnrin bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ṣọ́ra fún wa láti fẹ́. Àtọ́jú ọ̀nà tó ti ń fẹ́ lọ́ọ́ ti mọ̀ wò àtìgbà tó ẹ ti jọ wà lọ́ọ́ ti mọ̀ wò pé tọ̀ eléyìí ìwà tí ń wù kò lè change torí pé èéfín ni wà. Olórí tó fẹ́ dà ìwà láàfin lórí irú ìwà tó bá wù ní òṣìṣẹ́ olórí tó bá fẹ́ jẹ́ àkọ́kọ́ obìnrin ni. Ẹlẹ́ẹ̀kejì obìnrin ó ní ejò paramọ́lẹ̀. Irú wọn ni máa ń daṣẹ́ bí ọkọ ọ̀rẹ́ ọkọ aráalé kìíní aráalé kejì èèyàn dáadáa ni ó mọ̀ ọ́n sí. Àmọ́ ńgbà tó bá kó ohun àtọkọ nínú ilé fìtínà tí ó fojú ọkọ rí bá wà sábà pọ́kọ bá lọ fẹjọ́ rẹ̀ sùn wọ́n lò láṣejù. Níyàwó tí ń ṣe dáadáa sí a tí ó rí wa tí ó pọn wálé afọyàyà gbóore ìyàwó là ń perú obìnrin bẹ́ẹ̀. Irú obìnrin bẹ́ẹ̀ yẹn máa ń jìnnà sí tí ìbá fẹ́ ṣàgbákò lọ́jọ́ alẹ́. Nínú research náà bàbá yìí ṣe nǹkan ni wọ́n ti mí tí omi ọlọ́mọ fọwọ́ bàjẹ́ kan. Bàbá ní obìnrin Taagbudofe tó jẹ́ kẹta àṣà alátagbà ẹ wo bá ṣe wáyé àyín ibi tá a wà yìí tásà bá lọ sókè tó lọ fá gbogbo ará ilé kìíní ará ilé kejì ni wọ́n máa rí àṣà. Ibi wọn bá fi ẹlẹ́mọ̀ sọ ìyàwó sọ ìlú kó wà bí wọn bá fi ẹlẹ́mọ̀ sọ ìyàwó sí ló yẹ kó jókòó sí. Èyí gẹ́gẹ́ fídíò club ìtọ́kọ̀ rẹ bá ní jó tí ọlọ́run ìgbà náà lọ́wọ́ àmọ́ sọ pé abẹ́ẹ̀rí wàláì àgbákò tẹlifíṣàn tí bàbá Yétúndé rà wálé àmọ́ ìgbẹ́tọ̀ sẹ́yẹ̀rì kọlà àgbàmọ́ tó délé ibòmí. Níbi tí mo wá dé nì àwọn olọ́fọ́ gba gẹ́sẹ̀tì mọ́ bí kan bá ti ń tán báyìí ní mi ò tún mọ́ bẹ̀rẹ̀ wọ́n ò tún mọ́ bẹ̀rẹ̀ ni àwòdalẹ̀ àfi tí náà bàbá múná lọ. Tó bá jẹ́ pé ń ṣe lọ jókòó sí ń tọkọ rẹ bá ní ọ̀ ní mọ́ yọjú náà ní rí gbogbo ilé ìtọ́rí ntẹ́yìn ò bá rí kì í dóyàn. Àwọn obìnrin mẹ́tẹ̀ẹ̀ta ẹja ṣàkíyèsí rẹ̀ bẹ́ẹ̀ náà ní bẹnu ọkùnrin tó bá lè rojọ́ ju obìnrin máa ń sá fún ni ajánu yóò máa gbóni. Àwọn ọkùnrin míì bẹ́ẹ̀ ó ti mọ tó fẹ́ fobìnrin dá lára o kò sì ní sọ̀rọ̀ gbogbo tí wọ́n bá ń wí bẹ́ẹ̀ yóò máa rẹ́rìn ní òun ló mọ tí ó fi dá lára nulẹ̀. Ọkùnrin kẹta tó dé bá ti pọ̀ jù wàhálà ní sówà ń bẹ́ẹ̀ lónìí sówà ń bẹ́ẹ̀ lọ́la ó wà ń bẹ́ẹ̀ lọ́túnla kí ló dé síwọ̀ nìkan ni. Ẹ dákun torí Ọlọ́run bí sẹ́ ń bẹ lára ọkùnrin ní bẹ lára obìnrin ẹ jẹ́ ká ṣọ́ra fún torí kídìílé wọ́n lè bá yè tá a bá fẹ́ yè ìdílé yìí tá a fẹ́ kó wà láláàyè tá a fẹ́ kó jókòó ara àwọn nǹkan kan tá a mọ̀ sọ ni tó bá dẹ̀ ti fẹ́ rú wọn bẹ́ẹ̀ ó kù sùúrù pẹ̀lú àdúrà gbogbo ntẹ́ni kọ̀ọ̀kan wá béèrè Ọlọ́run ṣe fún wa gbogbo ojú tó ń wò mí àtẹ́tí tó ń gbọ́ mi ilé wa ò ní dàrú o ọ̀dẹ̀dẹ̀ wa kò ní nà wá. Malam Habibullah Ibrahim Balogun Alfa Jeje ló kọ́ mi wa akhiru da'wana alhamdulillahi rabbil alamin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.